A kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì yìí, mo bẹ̀ ọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV ní ìkànnì tí ó já sí yìí, mo bẹ̀ ọ́ bá mi subscribe sí ẹgbẹ́ subscribe ọ̀hún, ó rí àmì aago kan níbẹ̀ táwọn olóyìnbó ń pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán, yóò gbé option mẹ́ta kan wá. Èyí tó ń bẹ lókè pátápátá àwọn tí ń ṣe option A, lí àti lí, òun ni kò bá mi tẹ̀. Tó bá ti tẹ̀ tán, yọ̀ǹda rẹ̀. Láìkí fídíò yìí, ó láǹfààní láti máa wo ètò wa ní gbogbo ìgbà tá a bá ti gbé ètò síta. Ìròyìn kan rèé tó jáde ìyẹn ní àná níbi tí a ti gbọ́ wípé Sunday Igboho ó ṣe ìkìlọ̀ pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè wa wípé kó jọ̀ọ́ kó bá òun rọ igbákejì rẹ̀ tí ń ṣe Shettima wípé kó dánu dúró lórí ọ̀rọ̀ Kẹ́mi Badenoch. Ta ni Kẹ́mi Badenoch? Arábìnrin Kẹ́mi Badenoch ni ẹni tí a bí sílùú òyìnbó àmọ́ tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kẹ́mi Badenoch fi ọdún 14 ó fi dàgbà ìyẹn sílẹ̀ adúláwọ̀ tí ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé ó padà lọ sí ìlú òyìnbó. Kódà a rí gbọ́ wípé ìjà àtàfẹ́tọ̀ ọmọ ènìyàn tí ń ṣe Yorùbá Nation ni bàbá rẹ̀ jà tó fi jáde láyé. Kẹ́mi Badenoch yìí òun ni ó jẹ́ olórí àti adarí fún ẹgbẹ́ Conservative Party ìyẹn nílùú òyìnbó níbi tí ó ti fi ṣe ibùgbé. Nígbà tí Kẹ́mi Badenoch yìí nígbà tí ó ṣe àwọn oríire kan yẹn nílùú òyìnbó, ibẹ̀ ni àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ ti Nàìjíríà ti ń fi ọ̀rọ̀ oríire kí ó sì sọ fún gbogbo wọn wípé rárá o, òun ò fẹ́ kíkí wọn o, wípé orílẹ̀-èdè tí ò bá ti sí òtítọ́ níbi tí àwọn Fúlàní ń gbé wípé òun ò kì í ṣe ọmọ ibẹ̀. Kẹ́mi Badenoch yìí ló tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó sọ wípé òun ò kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o, àmọ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá òun ni òun. Òun ò kì í ṣe ọmọ Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ni Shettima igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun ni ó gàbà lé lórí tó sì wá sọ fún wípé ìgbà tó ti mọ̀ pé ò kì í ṣe ọmọ Nàìjíríà, kí ló dé tó jẹ́ pé international passport yẹn ìyẹn ìwé ẹ̀rí rẹ tó lò tó fi lọ sí ìlú òyìnbó, kí ló dé tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ ń bẹ̀ àti wípé ó ṣe kúkú yọ Kẹ́mi kúrò níbẹ̀. Ọ̀rọ̀ yìí ló dàbí awuyewuye. Èyí ló wá fà á tí àwọn Arewa náà fi sọ̀rọ̀ sókè tó ń tutọ́ sókè tó ń fojú gbà á. Ọ̀rọ̀ yìí wá dàbí awuyewuye láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn níbi tí arábìnrin náà ti sọ wípé òun ò kì í ṣe ọmọ Nàìjíríà o, àmọ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá lòun. Sunday Igboho wá gbóhùn sókè yẹn ní àná. Ó wá sọ fún ààrẹ Tinubu bí kó bá òun ṣe ìkìlọ̀ fún Shettima wípé ohun tárábìnrin náà sọ ṣe irọ́ ló pamọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni àti wípé gbogbo ohun tó là kalẹ̀ yìí èwo ni ò kì í ṣẹlẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà, níbi tárábìnrin náà ti sọ wípé ìpani nípakúpa, ìlú tí kò sí òótọ́, ìlú tó jẹ́ pé àjẹbánu ní jẹ́ ń bẹ̀, wípé òun kì í ṣe ọmọ ibẹ̀, wípé ọmọ orílẹ̀-èdè Yorùbá lòun. Ká má sì ṣe gbàgbé wípé Sunday Igboho òun ni ajàfẹ́tọ̀ọ́ ọmọ Yorùbá léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìyẹn lábẹ́lẹ̀. Sunday Igboho lẹni tí àwọn DSS lọ gbé lọ́jọ́ sí, àmọ́ torí kó yọ níbi tí ó ti lo oṣù díẹ̀ ìyẹn nínú ẹ̀wọ̀n,
Sunday Igboho yìí òun ló wá jáde síta o tó ní kó jọ̀ọ́ pé gbogbo ohun tí arábìnrin náà sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà èwo ni ò kì í ṣòótọ́ wípé kí Shettima kó yọ̀ǹda rẹ̀ o wípé ọmọ orílẹ̀-èdè Yorùbá ni kò kí ń ṣe ọmọ Nàìjíríà. Ìròyìn yìí ló ti ń jà wọ́nranwọ̀nran káàkiri orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Báwo ló ṣe rí lójú ojú òye tẹ̀dọ̀ títí yín? Ẹ bá mi fi ṣọwọ́ sí kọ́mẹ̀ǹtì. Ẹ láìkì fídíò yìí, ẹ pín kó kárí ilé, kó kárí oko.